ṣe máa ń wà báyìí ìyá àdèjì lọ́gbọ́n máa. ọ̀gá sọ́ọ̀bù rẹ̀ ọ̀gá mi má jẹ́ ẹjọ́. wọ́n ṣètò fún ọ ni níbo wọ́n ti ń ké. gbóná tí èso kè sọ́ọ̀tì nínú apẹ̀rẹ̀ èmi ọ̀ máa bí mi léèrè ṣé. ọmọ mi ọmọ mi ọmọ mi.
ló lọ́mọ yìí ń dà yìí. Ọmọ ọlọ́mọ abẹ́mẹ́rẹ́ ni ẹgbà mi wọ́n ní kí wọ́n á wọ́n mọ́ gbà.
ló túrọ̀ mọ́ báyìí sílẹ̀ lẹ́rú ẹ̀ báyìí. Ta ló ní ọmọ? Wèrè wo ló jọ mọ́lẹ̀ báyìí náà? Ẹ̀kúṣẹ́ mẹ́. Ẹ̀kúṣẹ́. Ta ló ní ọmọ? Ẹ̀kúṣẹ́ lọ́wọ́ o. Ọ̀pọ̀ náà ló máa gbọ́ mọ́tò báyìí ṣá. Lọ́mọ tẹ́lẹ̀ mi wá nílé ayé tí ò tiẹ̀ tí mo gbé fẹ́ ṣe. Ọlọ́run àdúgbò wa nù. Báwo ni wọ́n ṣe ṣe sí? Kí ló sọ̀rọ̀ dáadé? Wọ́n gbé ọmọ ọbọ̀ wá nínú ilé yìí ó kọ̀ ọ̀tún sí i. Kò gbọ́dọ̀ dúró nílé torí tí ó bá dúró ṣìlẹ̀ àti. Gbogbo ọgbọ́n tí ó bá ti lè lò ní kí olùkó bá lè dúró nílé yìí. Àbọ̀rọ̀ wọn sọ fún mi náà dé tó bá dé nù. Ẹ ṣé mo dúpẹ́ ayé ọmọ bọ̀ nínú ilé yìí. Adéwá bá mi ń bì aṣojú èmi àti ẹ̀.
mo bá gbé mọ́ra kọ́ má bàa wá pè mí ń gbọ́mọ mo wá ní kí n sinmi díẹ̀ kò jùmọ́ kí n tó máa gbé bọ̀ ń gbòòrò kò jọ pé mo sùn ògbé kò jọ pé mo sùn mi ò tún rọ́mọ ìmọ̀ ọ̀ tó rọ́mọ ìmọ̀. bẹ́ẹ̀ ni bí mo ṣe wá tún wá ń wá ọmọ káàkiri ń bá rí obìnrin kan àbárapá ni nìyẹn bá tún ń sá kiri inú igbó bóyá òun ló wá bí ọmọ ìbóyá òun kọ́ ni mi ò mọ̀. ní ń já àbárapá. wèrè abala méjì wèrè lábàlábà bóyá òun ló bí mi ò mọ̀. bí ọmọ mi dẹ̀ tó ṣe wá ń bọ̀ tẹ̀mí sí ń tára ọmọ tó wá tún rí ọmọ ìfowójáná ọmọ mọ́tò òun lẹ́rù. lọ́mọ rẹ̀ tó rí. bẹ́ẹ̀ ni lọ́ba gbé. ó bàbá bí lóòótọ́ ní láàárọ̀ yìí èmi pẹ̀lú wọn ní àdéhùn pé màá wá sí abúlé-bélé mi bí mo ṣe wá ń bò kújẹ́ kí n dé abúlé náà ni ọ̀dẹ́ tó wọ́n dé yẹn jánà mo ṣáà pẹ̀ wọ́n ṣáà bá fáàkì mọ́lẹ̀ wọ́n á sáré lọ gbé mọ́tò mi tún lè máa bọ̀ lẹ́yìn kó má lọ gbà ọ̀gá ẹ̀ mo ṣe wá gbé wọ́n á ṣáà pariwo káàkiri gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ inú gbóńbẹ̀ bóyá àwọn tán ni wọ́n ń dáko àti wọ́n ń ṣe nǹkan kan bẹ́ẹ̀ mi ò gbọ́dọ̀ àwọn kan mo tó hàn mọ́tò títí irọ́ bá kó gbé wá sí ọ̀dọ̀ tiwọn báwọn ṣe wá rí mi tí mo dé náà ní ọmọ yìí àwọn rí nínú gbó lánàá ó tún sá mọ́ àwọn lọ́wọ́ wọ́n ṣàlẹ̀ ká máa bọ̀ lọ́dọ̀ yìí ń bíbà ilé balẹ̀ bá ṣe bọ̀ náà ni. ọ̀gá rẹ̀ ọmọ rẹ̀ ni lóòótọ́ kìí ṣe ọmọ rẹ̀ ìdí inú tèmi máa fi sọ pé ẹjẹ́ àbọ̀ ògùn àjọbọ̀ ọ̀pẹ́ ògùn àjọbọ̀ tá à ń bọ̀ ni ìbàjẹ́ pé gbàrà tí wọ̀rọ̀ ọmọ ìtọ́ ọmọ pọ̀ ọmọ ni tó bá lọ mọ̀ kó àmọ̀dáràn nù ẹdúpẹ́ ìlú wa ò ní dáràn ní sórí ibú ọwọ́ kárì ìwọ náà lọ́ọ́ wà tọ́jú ọmọ ńgbà wo lọ́ọ́ gbọmọ ilé ọ̀dọ̀wọ́ rẹ̀. ẹ jókòó bàbá ẹ jókòó n kò kọ̀rọ̀ sí lẹ́nu ẹ jókòó ẹ̀yin ìgbẹ́jà. gẹ́gẹ́ bí ààyè tí ìrẹ́ àti ìyàwó rẹ̀ wà kí ló dé kí lè gbé ọmọ ìfún ẹ kí lè máa gbé lọ orí ọmọ ní pọ̀mọ́ wá jà yìí sábà wáyà ìgbẹ́ mú. ẹ̀wọ̀n tẹ́ sọ́dà ẹ̀yin lẹ́bí mi ẹ̀ẹ́dẹ̀ lè gbàdúrà kí nǹkan tí ò dáa kó ṣẹlẹ̀ sí mi. bẹ́ẹ̀ni. tẹ́ bá sọ pé kí n máa gbé lọ kò sí nǹkan tó fẹ́ nà mí kò yẹ sígbà tí wọ́n ti fà lé lọ ṣùgbọ́n ẹ̀ ṣe jẹ́ pé láti ọ̀dọ̀ balẹ̀ mi báyìí wọ́n máa ti fa ọmọ ilé mi lọ́wọ́ á lè lákọsílẹ̀ gidi. ọ̀dọ̀ òwúrọ̀ abẹ́rẹ́ ìbálòpọ̀ ń sọnù. ààrẹ kẹfẹ́ mi lè mú ẹni jókòó ẹ̀yin bàbá ayé yá dáa ọ̀rọ̀ níyànjú. ọlọ́run dẹ̀ rí o ẹ ṣe pé mo fi táṣì rí ọmọ mi o òun àti ìyàwó rẹ̀ àǹbẹ̀ lọ́hùn ní wọ́n. mo wá fi ń yé nǹkan yìí pé kákúkú gbé ọmọ yìí fún látọ̀dọ̀ yín. orí ọmọ ní pọ̀mọ́ wá yá ẹni bẹ́ẹ̀ ni wọ́n á ní bàbá tí lè fọwọ́ sí ó má jẹ́ pé láàrin mi àtòun yẹn kan. ó tọ́ ọmọ fẹ́ ṣe àbí ebi kọkùnrin ó rédíò kọkùnrin ó pa ebi kékeré ọmọ ti lọ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ ṣe bàbá ngbà ọlọ́run ó bọ̀ ọ́ ọlọ́run ó dà sí bọ́ ọ ti gbà yìí ọlọ́run ó gbà wọ́n náà. àwòyè lọ́ọ́ wò. àwòyè lọ́ọ́ sì wò ó bó ti dọ́wọ́ rẹ̀ yìí orí ọmọ ní pọmọ wá jayé níṣẹ́ tó dọ́wọ́ yìí ẹ̀yin náà bí ti yín náà níṣẹ́ bọ́ lọ́mọ tọ́mọ lásán bí ó ti jẹ́nu lọ́dọ̀ àná. báyọ̀ bọ́ ṣe wí ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu máa rí. ọṣẹ báyọ̀ ẹ̀yin kò wá dé gbọmọ náà lọ́wọ́ rẹ̀. báyọ̀ á dáa fún ẹ ò ní jáàmù ò ní dájú sunkún ò dẹ̀ ní tọ́nọ́wọ̀ pé ò ní bùrìbùrì fẹsẹ̀ kọgbà ògbà wọn ò ní fẹ́ gbà fún ẹ lóúnjẹ n kò dẹ̀ ní tọrọ kú fún ẹ wọn rẹ̀ máa gbẹ̀yìn mi sórí ọmọ yìí Adisa ni mo sọ bẹ́ẹ̀ ni torí pé mo rí mo gbé mọ́ra ó tún sá mọ́ mi lọ́wọ́ ìwọ̀n tó wá rí ọmọ náà tún gbẹ̀yìn sọ́dọ̀ mi ni mo ṣe sọ l'Adisa. orúkọ tó wọ̀ ní ká máa pè é nìyí. bẹ́ẹ̀ ni orí ọmọ ní pọ̀mọ́ wá jayé orí ọmọ yìí á jẹ́ kí ìyàwó rẹ̀ ṣe ní ṣòro mo fẹ́ ìbọn mọ́ pọ̀ ọmọ yìí àtọ́ ọmọ yìí ṣe máa kó wọn lùbọ̀ á dáa fún ẹ ò ní dájú tún fún un ṣùgbọ́n. ọmọ mi Adisa o wá sọrí rẹ Adisa Adisa.
ṣe máa ní dáàdì lóní kẹ́ ń gbọ́mọ fún wọn nígbà tí ẹ̀mọ́ ẹni tó bí tí ẹ̀mọ́ ẹni tó ti wá. ṣe bí bàbá rẹ kò ṣáà ní ṣe ọjọ́ ọ̀pá ńlára àbí. ń gbọ́ sáyé. kí wọ́n máa lọ ẹ̀ ọ̀tẹ̀. wọ́n ṣọ́ọ̀kù bẹ̀rẹ̀ àwọn. ṣé bí ọkọ mi kò ṣáà lè ṣe nǹkan tó máa pa mí lára bó ṣe wí yẹn bẹ́ẹ̀ ló ṣe máa mú o ṣọ́ yẹ́ẹ̀ ó ti wà ọ̀tẹ̀ jẹ́ lọ́wọ́ ìfọ́mọ́ mo ṣọ́ pé ìyá tí wọ́n máa fà KOREDE. ọmọ kọkàn já láyé sẹ́ níyì ọmọ. ọmọ dàgbà kọ̀ọ̀kan tí òbí ayé Fani ẹ̀gbí talé nínú yín kó jẹ́ kí n gbọ́. Ayé. Ẹ̀gbín ńlá kan mà ló ta lẹ́mìí. Mo sì fẹ́ kí ẹ bá mi gun ẹ̀gbín náà dànù. Ṣé ẹ rí? Ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni o. Ọ̀rẹ́ tó yẹ pé ajọ́ ń jẹ ajọ́ ń mu ni. Ṣé màá ní mo introduce boyfriend mi sí? Àti bó ṣe kí èèmọ̀ ẹ̀fọ́ mi lọ́wọ́. Ṣótán. Ayé yeye gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ọjọ́ sí ẹni wọ́n máa ń mú ọmọ kékeré kan wá sínú ilé mi yeye ọmọ tí ọmọ náà dé o ọmọ náà tiẹ̀ fi mí ní ọkàn balẹ̀ rárá kò fi mí ní ọkàn balẹ̀ mo wá fẹ́ kẹ́ bá mi ṣe bí ọṣẹ ṣe ń ṣe ojú ayé. Ìwọ ọmọ yìí. Aṣẹ́wó aláìníròyìn ìkà tó ń jẹ oyún táyé rẹ̀ mu. Ọmọ òṣì olórí burúkú ìkejì olùṣì. Tó bá yẹ wàá gbálé ọkọ ẹ lọ á jẹ. Màá mú ẹ níjọ́ kan. Ó mú gbogbo ọ̀nà ó dì í pa. Ó ò jẹ́ kí n róyìn jò mí mọ́. Kí ló dé? Wá wojú mi dáadáa. Tí n bá máa mú ẹ, màá gbò ẹ, màá dẹ̀ fa ẹmu tó jẹ́ pé ẹ̀jẹ̀ kan ò ní kù lára ẹ mọ́. Ayé máa lé o. Wàá gbádùn mi tó nínú ilé ìyá àjẹ́. Bóyá èmi mo nínú ilé yìí ni o, bóyá ìwọ ni, à á ṣàlàyé fúnra wa. Ọjọ́ náà kù díẹ̀. Àgbàyà ó rọjú mọ́ mi ọ́bí ẹ̀la ojú kan ọ̀rọ̀ náà ló fẹ́ ké. Jẹ́ kí wèrè alẹ́ ilé ìjà ìyá àjẹ́ kò jà sí.
sórí bí ọ̀rọ̀ ọmọ ẹ̀. Èmi dẹ̀ pọ̀ mọ̀ sọ, kó náà mọ̀ náà ló sọ. Tí mo bá gba ìbọn ìṣẹ́ kí mi mú dé o. Àmọ́ èmi mọ̀ ẹ́ pé lọ́jọ́ kan màá fi inú mi lórí, màá dẹ̀ fẹ́ yín ní gbọ́mọ fún tó fi mi kì í ṣàgọ̀. Bí ni ìwọ ọmọ lórí burúkú yìí wà òkú ẹ̀rẹ̀ o ìwọ dẹ̀ ló máa sín. Tó ti fògùn sọ́jà fún mi ìyá àjẹ máa jẹ́ ẹ kò dẹ̀ ní ràn mí. ẹran iná rèé ò kẹ́ jẹ gbá
parí oúnjẹ ń tẹ́ni máa rò jẹun èpè sanra. Lomis paras pispitus, lomis paras pispitus, lomis paras pispitus. Ẹ̀yin ìyá mi òṣòròǹgà, mo pè é lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Omi yìí Àdìsá ni mo fẹ́ lò ó fún o. Mo fẹ́ kí ẹ wá wọnú omi yìí lọ torí mo fẹ́ fi ṣe Àdìsá ní jàǹbá ni. Àdìsá ò jẹ́ kí n róyìn kejì mi jò mú mọ́. Àdìsá ni ò jẹ́ kí ẹ rí oyún ìkejì mi jò mú mọ́ torí òun ló ń fa agbára mi sẹ́yìn nínú ilé. Ìgbàkígbà tí n bá domi sí Àdìsá lára mo fẹ́ kí ó máa jẹ́ ìpè ọ̀run ni o. Ẹ̀yin ìyá mi òṣòròǹgà torí Àdìsá ni ò jẹ́ ẹ róyún jò mú mọ́ o. Yahoo! Mo notice pé ọmọ yẹn ó ń sunkún lẹ́ẹ̀kan. Ìgbà tí mo lè súnmọ́ tó ń mo ṣe gbé mọ́ra báyìí ọkàn bẹ̀rẹ̀ sí ní ṣàkíyí lọ́wọ́ mi. Mama dá yẹn lóhùn bó ṣe máa ń sunkún ẹ̀ kiri lé nìyẹn. Omi gbóná kẹ̀, àṣẹnu tàbí mo ti rọ mi jáde. Kò bá sọ fún mi kúrò nífẹ̀ẹ́ mi. Kò lé tó iná. Ẹlẹ́ẹ̀kiri tí mo dé bí ìṣó. Ẹ̀kejì ìṣó èmi ò tí ì jẹ báyìí ni wà. Bó ní jòun dúró olóyìn mi kọ́ ni gbogbo mi gbóná sí ibà yìí. Kí ló máa ṣe? Kò sí lọ́wọ́ mi. Níbo ni fẹ́rẹ̀ sí wa mi? Kò jìnnà sí wá ní ibà ìwọ́de. Ibi mo gómi sí ibà ìwọ́de wọ́n lóhùn. Ó lẹ jẹ́ àlọ́. Ọ̀fìn mi ẹsẹ̀. Ó yá níṣó. Ogun rẹ̀ dà. Ọlọ́run ni mo gómi sí ibà yìí náà ẹ́.
ṣá. kí ni. I'm pregnant, right? Olúwa máa ṣe wo ojú táwọn ọ̀tá. you see ṣeré gbogbo àdán kádàn tó kó lè dé bẹ́ẹ̀ dá láyé kí wọn nígbàgbọ́ sí ọlọ́run bá ní. lágbájá ló ń ṣe mí tàmílẹ̀ ló ń ṣe mí I don't believe in it. pàtẹ́ yóò bá ti ṣe aburú sẹ́nikẹ́ni definitely kò sí kí n tó kó lè ṣẹlẹ̀ ọlọ́run gbé ọ̀lẹ́kẹ́. Doctor, a month. 3 months. Ẹ máa ṣe ń gan o, doctor. èmi àti ìyàwó mi la máa celebrate it. Yes, we have to celebrate. Doctor, ẹ jẹ́ àwọlé. Ẹni ọ̀rẹ́ gbà máa bínú ní abínú kí ní dání. Ẹ̀dùn wẹ́lẹ́ ń jẹ́ orí. Where's my door? Adìyẹ ń jẹ́ ìfún ara wọn. Ọmọ yìí, èmi ni mo sì máa pa sínú ilé yìí o. Èmi ni mo sì máa pa sínú ilé yìí o. Ó dà, ẹnu ẹ̀ láwa yẹn. Àánú ọmọ yìí ṣe mí. Ẹlẹ́ni, òun ló máa láàsì nínú ilé yìí. ìkókó ọmọ kékeré la wá dé ibà ìlà wá tì láàrin iṣẹ́ òṣìbá yẹn ní o ṣe o. sori ní tó bá fi mú wa táàrí ọmọ kókó yẹn a máa sọ bí ìbà ìdílé dáàdi wa ni. o ti ń yá wèrè kàkà kó sọ bí ìbà ìdílé dáàdi ẹ wàá sọ ọgbà ẹ̀wọ̀n ìdílé pọ́psí ẹ táwọn ọlọ́pàá bá ka ẹ mọ́. ó bẹ́ẹ̀ ta ibi báyìí la máa wà. ìwọ máa ń níṣu. ọmọ yẹn sẹ́. iṣẹ́ ìgbà kó o ṣe ọmọ orí bẹ́ẹ̀dì ni ọmọ orí ẹni ní níṣu. ní tó sọ yẹn nìkan náà sọ bẹ́ẹ̀.
fáìtà o kẹ́nikẹ́ni má sí mi lọ síbi ìjà o. Dengude denge denge dengude go dengude wakaku kẹrẹ ọpẹlọ kẹrẹ ọpẹlọ kẹrẹ ayé ìbáyé ọpẹlọ sábẹ. Jẹ́ńtílẹ́dì rí mi èmi kì í ṣe fáìtà o. Gbọ́ ẹni tó lóhùn, gbọ́ aláṣẹ ọ̀run, Jésù Olúwa wa, àmín, àmín, àmín. Níwájú Olúwa àti olùgbọ̀nà tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Mo rí pé ọmọ kékeré kan wà lórí yìí. Dábàá ẹ jẹun alágbára kọ́. Ìbá dára, ìbá dùn, kí ẹ lọ gbé ọmọ ẹ dànù nítorí pé mo rí àgbàrá ẹ̀jẹ̀. Àgbàrá ẹ̀jẹ̀. Àgbàrá wo ló láti jẹ? Ègbé ni fún ẹni tí a ò fi rán tó ń jẹ. Ègbé ni fún ẹni tí a sọ fún tí kò gbọ́. Ìbá dára, ìbá dùn kí èsì náà mọ ẹ jáde. Ẹ ṣe àlọ́ Ọlọ́run àwọn àpàdé wa. Ọlọ́run àpàdé gbogbo wa. Ọlọ́run á dẹ̀ kọ́ àwọn ọ̀ṣẹ́. Ẹ ti gbà wá nímọ̀ bẹ́ẹ̀ ni. Olúwa ṣe fi wọ́n mi nìyẹn. Ẹnu ṣe ló ti jáde. Bẹ́ẹ̀ ni àbí ìlú náà fún wọn. Ní àṣẹ tó lọ́wọ́ bá àgbàrá ẹ̀jẹ̀ kẹsàn pé rí àgbàrá owó ni ló máa jẹ́ níwájú tèmi láṣẹ ìmọ̀lẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ọmọ tẹ́ ẹ̀ wí kò rí sí fún mi láti lè jáde. Àbúrò kan ní ṣe tẹ́lẹ̀ kankan. Màdìá, ó ti tẹ́ ẹ ṣe nǹkan tálàgbà sọ. At least wọn ò bá rí wọn ò ní sọ náà. Èmi ṣe ní president nílẹ̀ ìkọ́mọ́dá ní chief. Kí n bá ẹ jiyàn náà. Kọ̀ọ̀kan ní ṣẹlẹ̀ sí wọn. Àlàáfíà fún Ọlọ́run. Ẹ jẹ́ sí alàgbà. Kò ní ìdẹ́ṣe ìlọ́wà kò ní. Kí ló ń ṣe ẹ̀rọ ayé kí ló dé? Alẹ́ àdìsá bọ́ta. Ọmọkùnrin yìí mà lágídí o pẹ̀lú gbogbo nǹkan tí mo bá sọ àti ọ̀rọ̀ Ọlọ́run tí mo fi kún pẹ̀lú gbogbo brabra tí mo tún ṣe kò máa gbọ́ sí mi lẹ́nu nǹkan tí máa bá fà láyé alóhùn ní ṣe bẹ́ẹ̀ mọ́. Mọ̀dé wà. Ọlọ́run bọ̀. Ìwà ni tójú rẹ̀ fi àkọrẹ́ lọ́wọ́ bá wù. Ọjọ́ òní ìgan ọ̀tẹ̀ ẹ̀sùn pé kò lè jù. Kọ̀lé tó báyìí ẹ sì fún mi lẹ́gùn jẹ. Ṣọgbọ́n mo ti wà lẹ́nu géètì tó bá ti ń lọ kọ́ wá rí mi. Ó kọ́ sí pẹ̀lẹ́ torí gbóná o. Bọ̀dé kí ló dé ò wọlé ni. Kángọ̀. Ó wá mi wá sọ́dọ̀ rẹ ni àbí? Bẹ́ẹ̀ ni. Ó lè wá mi lọ sọ́fíìsì. O fóònù. Torí gbà tó kọ́ lẹ́lẹ́kẹta yẹn, mo wà ń bẹ̀ mo mọ̀ mi ìgbé fóònù. Kí ló tó wàá gbé fóònù? Pé èèyàn ń wọnú ilé, pé èèyàn sọ pé òun níyàwó, mo wá ń kí ẹ first time tí máa wọlé ìṣó ni mo jókòó lé. Mi ò gbọ́ rí láyé mi. Ṣéjọ́ mi wá nìyẹn ni. Ẹlẹ́ẹ̀kejì tó tún pè mí wálé, ó ní kí wọ́n á jẹun. Èèyàn ṣe ń jẹun kó wọ́n bomi gbóná mu kọ́ bọ̀ ìzọ́sẹ̀ rẹ̀. Bóyá o tún wá fẹ́ kí n wá kí ẹlẹ́ẹ̀kẹta kí gbogbo olé lè fẹ́ kan wó lé mi lórí. Bọ̀dé ọ̀rọ̀ yìí ni àbí mi ṣé mo mọ̀wẹ́ tí mo kì bomi gbóná ni
gbogbo kí ni yóò ṣe fọ́ọ̀tì mi náà. mo mọ̀ pé kì í ṣe ẹ̀bí ẹ̀ kì í ṣe ẹ̀bí èmi náà kì í dẹ̀ ṣe fọ́ọ̀tì èmi náà ni mi fi wọlé. má ṣe bẹ́ẹ̀ yẹn náà ó dé ká wọlé. báwo ni ṣe wá ṣe jẹ́ sọ tọ̀rọ̀ kan fún ẹ torí ibi tèmi àti ẹ bára wa dé yìí ó ti tó ṣé tiẹ̀ kí n ṣe tèmi mi ò fẹ́ ẹ mọ́. má ṣe báyìí fún mi Bọ̀dé jọ nítorí Ọlọ́run jọ. ibi tí mo ti ń sin gbàgbọ́ tẹ́lẹ̀ kí n tó pàdé ẹ kò lè tó yìí ìjọ tí mo dẹ̀ ti pàdé ẹ mo ti ọ̀pọ̀ ọ̀ràn ni mo pàdé má ṣe wo sórí àárín gbogbo ẹjọ́ táwọn ròyìn ni mo wá sọ fún ẹ ni pé mi ò fẹ́ ẹ mọ́ oníkálukú jókòó tiẹ̀ àbọ̀ nígbà tó ní bá kò lọ́rùn ìyá mi lòun ò fẹ́ ẹ fáìnà. ọmọ má sọ̀rọ̀ báyìí náà Bọ̀dé jọ mo ló wá ń lo òde ìjọjọ́ ní ọdún ọ̀pọ̀. àkọ́dí dúró o tún fẹ́ kàn ṣé wọ́n tún ní kó wá yọ apá mi ni. wọ́n ní kò fi mílẹ̀ lọ́dọ̀ àwọn tí yóò sanwó ẹ̀ o. sanwó kí ni. ọmọ ẹgbẹ́ báyìí wá sí ibà yìí at this time of the day drop your cloth wash your my boy.
ẹ ṣe gan ni o. Inú mi dùn gan. Ṣé rí àwọn èèyàn ọmọ ìyá ọlọ́pàá ń lù yìí? Ṣé kí bẹ ṣe ṣiṣẹ́ yìí rèé? I mean, this place is a better place. Tinúkẹ́. Madam. Ṣé bí mo ní kẹ́ tọ́jú ọmọ yìí? Madam, mo gbọ́n mo ti fi bẹ́ẹ̀ nílé irú tó ìsàbẹ̀ mo ti fi bẹ́ẹ̀ kò fẹ́ gbọ́ rárá. Ó mọ àwọn nǹkan tá a máa fún tí òfin ní kéèyàn á. Ìfẹ́ àtọ́ta yẹn bọ́sì kan ló ṣe pẹ̀lú ní ké. Sorry. Ẹ wo bó ṣe wà wọ́n yìí tó dẹ̀ dákẹ́. Abẹ́rẹ́ rí. Ǹjẹ́ ti má rì? Not really. Mi ò tí ì má rì. Tó bá ń pẹ́ ti má rì ni, ṣe ní bá kàn fún yín ní advice pé kẹ́ adopt ọmọ yìí bó ṣe wà mọ́ yín tí ò fẹ́ bọ́lẹ̀ mọ́ ń sùn. Mo ní fiancé kan, ó máa ń wá sọ́dọ̀ mi often and often, so màá bẹ̀ á dẹ̀ take care ọmọ. No, that's not good enough. Àdìgbélẹ̀ ẹ jẹ́ àbọ̀. Ìgbà tí ò wá gbà kẹ́ gbé nǹkan ẹ jẹ́ kí n máa gbé lọ, kò ní sí problem. This is wonderful. Kì í ṣe gbogbo èèyàn ló máa ń agree láti adopt ọmọ. Àwọn òde mọ̀ tó kò sí ẹ̀ṣẹ̀ ní kí n adopt ọmọ. Tó bá bímọ mẹ́rin, o sì lè adopt ọmọ. Because that is your own contribution láti help gbogbo àwọn ọmọ yìí. Àmọ́ kan tó lè dá lọ́jọ́ iwájú. Ó lè jẹ́ wípé president wa lọ́la lẹ gbé dání yìí. Inú mi dùn gan. Ìyẹn ṣe problem. Thank you very much. No problem. But ẹ mọ àwọn rules wa o. Ẹ máa fill all the necessary documents. Then tí ọmọ ìbá wà lọ́dọ̀ yìí, àwọn officers wa, àwọn welfare officers wa, wọ́n máa wo àlàáfíà ọmọ yìí ní òrèkóòrè. Ìyà ò gbọ́dọ̀ jẹ́ o. Lágbára Ọlọ́run ìyà ò ní jẹ. Tí a bá rí àpá ìyà, á gbà padà. Ìyẹn tó bá dúró. Mr. Jala, thank you very much. Thank you. Ẹ jẹ́ ká lọ sí ọ́fíìsì mi pẹ̀lú fill àwọn documents. No problem. Ó sì wá. Gbé ọmọ ẹ̀ sínú mọ́tò, mo ń bọ̀. Rárá bẹ́ẹ̀ ni the other day tó mú ọkọ àfẹ́sọ́nà ẹ̀ wá sílé ṣe ló fìdí gbèsò ó tún fẹ́ jẹun tọwọ́ bomi gbóná and Adisa rè a year-old baby ó kàn déédéé rè jáde kúrò nílé àwọn ọmọ ibi tó lọ ọ̀rọ̀ náà tiẹ̀ wá ń yé mi rárá. Táíwò ṣe lọ síbì kan wọ́n lé mi ni mo wá ń di ẹ̀. a ò Kẹ́hìndé ní ìkúkú lọ wò ó níbi kankan. Ìwọ náà mọ̀ pé ìwọ nìkan mo lè bá sọ gbogbo ọ̀rọ̀ yìí mi ní lọ bá Báyọ̀ kí n máa bá sọ náà. Táyé gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà ó sún èmi ṣé bí gbogbo ọkọ èrò wà yìí ó wù mí náà kí n wà ń lé ọkọ mi gbogbo yín tuntun ní gbogbo èlò pòórá káàkiri mo tiẹ̀ tún wà ní ọkọ mi tí mo lóyún ni àbí tí mi lóyún àbámọ́ bí tí kìíní ti ṣẹlẹ̀. Kẹ́hìndé àwọn ṣàmú mọ ní láìpẹ́ láì jìnnà ìwọ náà wàá rí ọkọ tó máa fẹ́ràn ẹ̀ tí wọ́n náà fi kó kúrò lé tó lọ settle down somewhere else and everything bẹ́ẹ̀ máa lọ létòlétò. mo mọ̀ pé lágbára Ọlọ́run ẹnikẹ́ni tó bá wà nídìí kìíní àṣírí àtúnṣá. Ọlọ́run láti tú àṣírí ẹ̀. alájọdé adéwà pẹ̀lú wa. Nuro abe ma bore. Bọ́nà ẹ̀yìn ṣé eléyìí lọ́wọ́ àpò fi ṣàlejò ni.
ó dáa dúró mú yẹn wá mú yẹn wá. ọkàn díẹ̀ sí ọ̀rọ̀ láyé. ìyẹn ń gbà bá yín lọ ṣàlejò. àlejò kù lé o láyé ẹ̀yìn dédé dáadáa ni ṣé kò sí. dájú ó wà o. dájú ẹjọ́ ẹgbà mi ìmọ̀ rádìsá. Àdìsá wo. Àdìsá kan náà sà. láti gbà wo. láti jẹta ni. ẹ rí Àdìsá láti jẹta ẹdẹ jókòó ara yín dẹ sílé ẹ wá. a ò jókòó lásán dájú. bàbá á wà àtijọ́ta tó ti sọnù náà láti ń wà a ti lọ sọ́dọ̀ ọlọ́pàá a ti lọ sí television house even àwọn tó ń ka news gan. kí ni Báyọ̀ ṣe sí. Báyọ̀ sọ pé a gbọ́dọ̀ wálé tàbára dìsà. orí sọ. dúró ní mọ̀ ń bọ̀. mo tiẹ̀ ti gbàgbé. òkú dá tó gẹ́gẹ́ mọ̀ fẹ́ fàyè mi níre ní ẹ̀yìn lọ́mọ olè tàtà tí ìrìn rú. ìrìn àgbẹ̀kẹ̀ òkúwò làrú tó ìdáró. ìrìn àlùkò kórosù tó fi dosù. odídẹrẹ́ òkúwò rà kó tó fi ṣe kó díẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́. adíá fún àgbọnìrè gún nígbà tí ń tìsàlú ọ̀run bọ̀ wáyé. ó ní bó bá ṣe pé lọ́rọ̀ tèmi ní Àdìsá àfàìlà ọjọ́ bọ́jọ́ bá là máa ríre àfàìlà ojú òní pọ́n ṣe àìmàlà àfàìlà ọjọ́ ọ̀yẹ̀kú yẹ kúkú o mo wò ó rekete ọ̀yẹ̀kú yẹ kúkú o. ọwọ́ ni wá ọ̀nà ẹ̀mú ẹ̀ ní ti jìn ìwọ náà ti ré mo ti ń wọ ẹ̀yìn ọ ti fẹ́ra kù pẹ̀lú. àmọ́ bọ́mọ ènìyàn bá padà wálé àti bí oyún tó wà ń kù yín dẹ̀ àbùjì kọ́ má ṣe pé ọ̀run làálàá o. gbèsè. torí èyí tí mò ń wò yìí bọ́mọ ènìyàn bá wọlé àwọn òjò mu ni. ayé mi o. sọmọ bẹ́jọ tí ju ẹyin mú. ayé mi o. kílẹ̀ bọ̀ mi. ẹ máa wá bọ́lọ́hún bá lè pé ẹ rí àmọ́ ẹ gbìyànjú ẹ wá dòdò. ẹ kọ́ máa wo pàpọ̀ ẹ báyìí ẹ lọ wá ẹ lọ wá ẹ lọ wá ẹ lọ Báyọ̀ mò ń bọ̀ máa kùn lá ẹ lọ wá o. ìbejì aláyọ̀wé orí mi kọ́ olúwarùn má jẹ́ ń bí wọn lọ́mọ èmi ọmọ pọ́lọ́ǹgì ní òkè tìjẹ́ mọ́ o. báwo lè ṣe máa wá láti bẹ́ẹ̀ ní ìlàta àní wọ́n ń ta oúnjẹ tó dáa ládùúgbò yìí ẹ jẹ́ kí n lọ bá yín rà wá àwọn ẹran ìfẹ́ nǹkan kẹ́ jẹun kẹ́ wà òkè. ilé mi náà bẹ́ẹ̀ mọ̀ ọ̀dà akọ máa kiri ìlú kọ́ máa ra jẹ kiri bó ti dàgbà tó ẹ̀ kú lójú tì kọ́ fẹ́ yàwó sílé kọ́ máa gbádùn kọ́ máa wó jẹ ṣe fún ẹ máa rìn kiri àwọn akó wó jẹ kiri èmi ò bẹ́ẹ̀ lè ní wá o èèyàn tí èèyàn bá sọ̀rọ̀ tí ọba gbọ́ òwò ilé nìkan ló mú mi wá á lọ tọ́gbọ́ ọmọ ọjà pákan wọlé ní ti ń tọ́ ń ta mi sílẹ̀ mi ilé ní màá bá ẹ mọ ọlọ́wọ́ gbọ́ ọmọ ọlọ́mọ lọ́wọ́ à ń ta mi sílẹ̀ mi wárí èbó ti bí tiẹ̀. dájú ẹni sùúrù ṣé ẹ mọ̀ pé mo ti ṣàlàyé ẹ̀ fún yín mo ní wọ́n gbọ́ mi wá bá mi lóru a lè gbé débi tán ti tó ti ẹ̀ka tọ́jú ẹ̀ ẹ lísìn sí mi wọn dẹ̀ wọ́n àmì ìwọ kò dúró mẹ́ ṣé o ti yẹ múlẹ̀ dídá láti wà lọ́dọ̀ mi. bàbá o ògògó kú lójú à ògògó ẹtún bẹ̀rẹ̀ nìyẹn ọ̀gá sí kí ni ògògó àwọn àníyẹ́rìn ògògó kúrònù ti gbérí ẹ̀jẹ̀ lórùn kẹ́ra dáàdì àwọn bàbá tèmi rè. ẹ dúró náà ẹ dúró kí ni ìtumọ̀ gbogbo mi bẹ́ẹ̀ ń ṣe ẹ̀jẹ̀ wo ló wà lára ọmọ ẹ̀ tẹ́ ń pariwo. kò yí ẹni kò yí ẹni. ṣe bẹ́ẹ̀ lẹ́tí fò gógóró ìsílẹ̀ fọ̀ gbọ́dọ̀. ògógóró lọ̀rọ̀ tí mo ń bẹ́ẹ̀ sọ yìí àní ẹ̀jẹ̀ lórùn kẹ́ra. dáàdì. tọmọ tó ń tọ́jú rẹ̀ ẹ̀yìn mọ̀mọ́ ó rìnrìn wò lé ni ó rìnrìn wò ẹ̀yìn mọ̀mọ́ nẹ́ jẹ́bọ̀ náà òfin jẹ́bọ̀ náà ọ̀dà. ìrí odó ni ìrí òbìtà níbi ìrí odó. adíáfúnlá kìíní àjíní àbà
tó bá ń pè lọ́yọ̀ọ́ àpèjì tó ṣe bọ́yọ̀ọ́ àpè parí èyọ́mì lọ́bẹ̀ oko ọ̀rọ̀ mi àṣà ayọ́ wọn nú èyọ́mì lọ́bẹ̀ oko ọ̀rọ̀ mi kàṣà ayọ́ wọn ẹ̀yìn pàbọ̀ wá wo gbogbo eléyìí ní òye ẹ̀ ọlọ́run ò ní jẹ́ lákọ̀ ọ̀bẹ pẹ́ jókòó báyìí wo máa wo ọkẹ́rin ni ó wò. Àjàlá really kò sún oúnjẹ ni mo wá jẹ mo wá bẹ sọ̀rọ̀ tó wà important gan ní ìfẹ́ mo fi ṣe máa tó ìfẹ́. Sọ̀rọ̀ náà má dẹ́rù bà mí. Sọ̀nà. Mo ti lóyún. O ti lóyún. Olóyún ló wá ń dẹ́rù bà mí. Nígbà tí mi mọ bó ṣe máa tí èké mi mọ bí ó máa bí ẹni. Kí ló ń sọ lẹ́nu yìí? Kí ló fẹ́ bí mi nú? Ṣé nǹkan yẹn máa ń di méjì kínú bíyàn ni? Ó dẹ̀ ń dẹ́rù bà mí látàárọ̀. Ara nǹkan tí mò ń sọ fún ẹ rèé o. Tí mo máa ń sọ fún ẹ pé kó o ní sùúrù. Ṣorí ibi tí sùúrù gbé ẹ dé sí. Orújọ́ tí wà tí Káyìndé tẹ́ pàdé lọ́dọ̀ mi. Ṣòmọ́rú ìjà tẹ́ ń jà àjọ yẹn tí mò ń bẹ̀ pé kó o ní sùúrù. Mi ìdẹ̀ fẹ́ sọ ìdí sùúrù yẹn fún ẹjọ́ yẹn, ìdí sùúrù yẹn lélẹ̀. Because old man mi ti pè mí nígbà tí mo lọ fẹjọ́ sùn nípa ìjà yín. Wọ́n dẹ̀ advice mi pé ẹni tó bá ti lóyún nínú ẹ̀yin méjèèjì òun ni kí n fẹ́. Wá gbọ́ o, ní ọjọ́ ìkómọ ẹ̀ as the area commander wàá gbà pé àwọn ọlọ́pàá àgbáyé in fact ń jọ ẹ̀ máa make sure pé one month block anywhere. Báwo ni tẹ̀ wá ṣe wá jẹ́ láàrin ìlú? Wàá ríran wò gbogbo náà gan ti iṣẹ́ yìí kì í ṣe kékeré wọ́n fẹ́ràn mi gan. Lópin ká tọ́jú kínní yìí o ìfọlọ́run tọ́jú ẹ̀ o in fact bóyá àgàlò ní kó wá lélẹ̀ tó kò sí. O ṣe ní sùúrù. Mi ò lè ní sùúrù mọ́. Oúnjẹ ìtì ẹ̀ sún mi. Yínká oyún mo wà dúpẹ́ o. Ṣé bí mo fẹ́ bá mi sọ̀rọ̀ ni? Ṣé kò sí problem ṣá? Abo ní ìdí nǹkan kan ni. No, mi ní ìdẹ́ni. Ṣé kò sí problem lọ́fíìsì ṣá? Kò sí problem bí iṣẹ́. Ẹ bá mi sọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ yẹn le díẹ̀ bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ ò kí ń tóbi títí tí káfọ̀ bẹ̀ bù. Ẹnu la máa fi sọ, ìdí la máa fi jókòó. Jẹ́ ń gbọ́. Ṣé o rántí pé ìjà kan ṣẹlẹ̀ láàrin ìwà àti Yínká níjọ́ tẹ jáàmù dé? Ṣé bá ti parí yẹn o dẹ̀ ti ní òní rí mọ́? Òótọ́ ni. In fact àfi dé junction tá a gbọ́dọ̀ fọwọ́ kan ara jẹ báyìí. Mo gbé kéèsì ẹ̀ mo gbé lọ sí ọ̀dọ̀ old man mi. Ṣé wọn pé mo dẹ̀ sọ kínní kan fún ẹ tí mo máa ń sọ fún ẹ all the time pé dáàdì mi máa ń pàwọ́dà. Mo rò pé níjọ́ tí mo lọ rìpọ́tù ọ̀rọ̀ yẹn fún wọn mo ń láti jẹ́wọ́ kan fún ẹ̀sìn ṣe yẹ mo jẹ́ kí dáàdì realize pé èyí méjèèjì mo ti promise pé mo fẹ́ fẹ́. So dáàdì wa sọ story kan fún mi tó dẹ́rù bà mí gan wọ́n ní nígbà tí mo wà ní kékeré báyìí wọ́n láwọn lọ wo àkọsẹ̀jáyé mi wọ́n dẹ̀ sọ fún wọn wípé tí n bá dàgbà tí n bá níyàwó ẹni tó bá ti lóyún fún mi ni kí n fẹ́. Àjàlá máa fún inú ṣoyún fún ẹ má dẹ̀ fẹ̀yìn gbọ́mọ gan. Òótọ́ ni bẹ̀ẹ̀ ó ti late.
dìgbà ó ti late. sórí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣùgbọ́n Yínká. Kí ló ṣe? ó ti lóyún ni. Yínká ti lóyún. kì í ṣe fọ́ọ̀tì mi náà. ẹ̀dùn bàbá ni. ṣùgbọ́n kì í dájì ṣùgbọ́n àwọn. kí ni dáàdì ṣe? àwọn náà fún Yínká lóyún ni. irọ́ àwọn ni wọ́n rí àkọsẹ̀jáyé. kò ní dáa fún àkọsẹ̀jáyé. kò ní dáa fún àkọsẹ̀jáyé ni mo sọ sẹ́ẹ̀. àti dáàdì tó sọ gan kò ní rágbá fún wọn. bẹ́ẹ̀ ni mo sọ. èmi máa ní. àyíbẹ̀ àti wọ́gán oníṣòríire. ìwọ lòṣì yìí. kí ni mi fi tẹ́ ẹ lọ́rùn? ẹ̀yin Àjàlá ṣé mo tó fẹ́ ṣe fún mi rèé? ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ṣùgbọ́n irọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. máì tí ì lọ. kí máì tí ì lọ. sórí má bínú ná ṣé o understand. ẹ gbà mí. ọ̀nà kan tó wà ká lè gbé gbà. olórí burúkú ni ẹ. irọ́. bálálẹ̀ bá ní kó dáa fún ẹ aláàárọ̀ ò ní jẹ́ dáa. àyẹ̀ kó dáa. ó ṣe gan. dábì ló kọ́ tó bá tẹ̀lé mi olóṣì. àkọsẹ̀jáyé. Kẹ́hìndé ó ti gbàgbé ni ilé ọmọ ẹ ló fi dúró ọ̀nà ẹgbẹ́ ó tẹ̀lé bímọ mọ́ tó bá jẹ́ tó tí ìrànlọ́wọ́ mi bá wà tàbí ṣe fún un a ó máa ṣe fún un ó ti gbà ó. ayé. Yínká o ìwọ ń bá mi du ọkọ yínmíyínmí kì í kọ ohun mi o kọ̀ọ̀kan kì í kọ ohun odò ìwọ àti ọmọ inú ẹ kẹbẹ̀rẹ̀ sí ń bu igi jẹ ni o àtẹ̀mí àti ẹ ká má fi ojú kọra wa mọ́ àti ìwọ àti Àjàlá kẹ má fi ojú kọra yín mọ́ odò kan kì í ṣọlọ kó tún bojú wẹ̀yìn o. ìjọkíjọ níjọ àti wí ayọ̀káyọ̀ láyọ̀ dìde rìn ìdíkídù ni wèrè máa ń di tiẹ̀ o Yínká o máa di tiẹ̀ wọnú ọjà báyìí o kóṣẹ́kóṣẹ́ ni tìlákọ̀ṣẹ́ o kó o máa di ẹrù ẹ kiri ni o pó pó pó. lọ gbàjọ lọ́dọ̀ àjọbáwò. ìyá síkírà ó máa gbàjọ àjọ ìyá àgbàdo á síbẹ̀. Wá lọ àjọ ni àjọ 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 ni.
má wò jù bẹ́ẹ̀ lọ má wò jù bẹ́ẹ̀ lọ ó tó ó ti tó bẹ́ẹ̀. dáàdì ṣé orí àbó rí ṣé ìyẹn ni pé ọmọ mi ni Ayọ̀mídé ẹ̀jẹ̀ ló rùn kẹ́ra. So iṣẹ́ ọwọ́ Kẹ́hìndé ni mo wò ó sìn. ìyẹn ni bóun ló ya Yínká ní wèrè. ayé lórí tí mo rò wípé ọmọ ẹgbẹ́ oyún mi sá lọ abájọ mo wá ọmọ Yínká yìí mo wá mi ò rí èmi rò pé ó ti lọ gbóyún mi fún fẹ́lòmíì ni. ibùn nígbà tí mo délé wọn mo kàn ní believe pé wọ́n ń tàn mí nígbà tó sọ pé ṣe ló rìn jáde báwọn náà ti ń wá wọn rí èmi rò pé fi ń purọ́ fún mi ni wọ́n ti gbóyún ẹ̀ lọ fẹ́lòmíì. so ọmọ mi láyọ̀ Ayọ̀mídé abájọ náà mò ń sọ tí n bá gbọ́mọ ìdébì kan kò ń gbà kẹ́ni bọ́dì fọwọ́ kan òun àfẹ́mí nìkan so ìyẹn ni pé ẹ̀jẹ̀ ló rùn dádì ṣe rí nǹkan tí Kẹ́hìndé ṣe ní agbára Ọlọ́run màá wá jẹ́wọ́ fún pé nǹkan tó dẹ́rù pẹ̀lú ọlọ́pàá yẹn kò ní dẹ́rù ẹ̀wù wọn láyé ẹ̀wọ̀n ló máa kú sí èmi tí mo sọ bẹ́ẹ̀ fún yín rè. gbogbo ọlọ́pàá wá ò ní ṣe tọlọ́pàá ọbẹ̀ yìí mi níkun àgbà ò ní ṣe ṣe ọlọ́pàá máa wo sáfìlẹ̀ torí tó bá di ní ọ̀la wọn kàn ẹ́ la wọn padà sóko lé ẹ máa lọ kó lónìí. má pọ̀ jáde lọ́la ara o wọn kàn ẹ́ la sọ́gbọ́ yóò rí ìrìn wò àbọ̀ ọ̀gbọ́ yóò rí ìrìn wò wọ́n fi lé nílẹ̀ fún mi má hùwà ọlọ́pàá ara ìjà fọ́lọ́jà kọ́ fọ́ lẹ́rìn. so àwọn ọmọ mi láyọ̀mídé. awù ẹ̀jẹ̀ lórùn kẹ́ abájọ. ìyá ọkọ mi ayé rada bá mi sọ fún baálé nǹkan pé mo gbọ́ ò pé màá wá rí wọn o. ẹ ń kọ́lẹ̀ ń bá mi baálé ní kájọ máa bọ̀ nísìnyí láì jẹ́ pàjọ kú ibi mi ń kọ́ lọ níbì kan. ìwọ kọ́ lọ níbì kan. ṣé ọmọ àmúgbàjọ fẹ́ pọ̀ mí ni. bá à ń jọ ń lọ ní baálé ní kájọ máa bọ̀ ni. èmi bí àwẹ̀ wà tí ì sọ. ṣọbọ́lá yọké èso ọkàn inú ẹ̀. ó dáa ó ṣe bá mi sọ fún baálé nǹkan pé mo ti ń bọ̀ baálé jò bá ti dìde máa báyìí. kákúkú jọ máa lọ lẹ́ẹ̀kan. ẹ máa ń ṣù. màmá retí o bẹ́ẹ̀ pẹ́ máa tún padà wá. ó dáa. ẹ máa kú àlejò náà. ọ̀gá o ó lọ́wọ́ rẹ̀ mọ́ bíi baálé ti rí ẹyẹ bóyá ọ̀họ̀ rí àbí ìlú òsì kó wa. ẹ sì ní kó ṣe sùúrù náà ṣe tán ẹ̀fọ́ kí ẹ tiẹ̀ ti sọ̀rọ̀ ni. ìlú màgágẹ́ o. ẹ̀yìn kò burú torí ìdè mi bá wà ní ìsìn ni pé èmi lu Èkó mo rọ́mọ lẹ́kọ̀ọ́. ọmọ wo. ọmọ kìnìún ẹ̀ tẹ́ wá. Adisa. àní mo rí ilé mo fojú mi gẹ́ẹ́ ní ẹ̀wọ̀n ìlédà. olùyẹ yẹ ìwọ máa di sani. àní mo ti. nbọ ló ti pàdé rẹ bẹ́ẹ̀ mi mo sọ bẹ́ẹ̀ mi mo wá sí àlàyé fún ẹ bí mo ṣe rí nbọ ló ti mọ̀. fún mi gbọ́dọ̀ rí kíní kí n kó da mọ̀ ẹ́ mọ́ mi lọ́wọ́. pátọ́ mi jẹ́ o. àní mo rí kòrókòró fún ara mi. ẹ̀yin lọ́la ọlọ́la yìí àjọ dé kò ní. ọ wàá mọ̀ pé mo dá mọ̀. pátọ́ mi jẹ́ o. èmi mi ò tán máa tàn yẹn jẹ́. wọ́n rí Adisa ojú rẹ̀ yìí. àní mo fojú kẹ́ kòrókòró. báyìí tó ṣe ga tó. èmi ni ọmọ á béèrè bí ó ti ga tó lọ́wọ́ èèyàn kètò bàtà mẹ́fà sá. kètò bẹ́ẹ̀. ó dà tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ wà á sanwó mọ́tò mi lọ bàbá wa dán máa dáwó rẹ̀ padà. ẹ̀yin ra bíi já ẹ̀ máa dọ́gbọ́n yọ èèyàn tó gbowó mọ́tò lọ. ayé o afẹ́fẹ́ lẹ́lẹ́ ní ìṣèwé igi oko fúẹ́fúẹ́ ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ní ìṣèwé àgbọ̀ bàgẹ̀bàgẹ̀ adíẹ fún Ọ̀rúnmìlà tó ní ikú balẹ̀ gbágbé Ọ̀rúnmìlà wọn ní bọ́ọ̀ bá lọ ò ní dé ó ní tó bá yẹ pé lọ́rọ̀ tòun ni àfàìlà ọjọ́ bọ́jọ́ bala máa ríre àfàìlà ojú òní pọ́ṣẹ́ àìmálà àfàìlà ọjọ́ bọ́jọ́ bala máa ríre àfàìlà ọ̀tá gbalé eré gbalé ọ̀nà gba kẹ̀kẹ́ máyẹ̀ adíẹ fún Ọ̀rúnmìlà tó ní òun yóò déwìn wọ́n ní kí Ọ̀rúnmìlà kó déwìn Yínká ò déwìn ìwọ́fìdí balẹ̀ ò kú mọ́ ìwọ́fìdí balẹ̀ ò rùn ọdún bákú lọmọ wàrẹ̀fà ọdún tó bákú èjì ó ti gbádùn ìyá ìrànà lọ Yínká ọmọ àyọ̀kátù Yínká ọmọ àyọ̀kátù gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ báyìí gbogbo bí dídé bá wà Yínká ọmọ àyọ̀kátù kí gbogbo ẹ̀ kó máa já lulẹ̀ lásìkò yìí gbogbo bí tí gbogbo ẹ̀ bá wà kó máa já lulẹ̀ àti wàá báyìí ní kèrèké
wá débí. Irú aṣọ ìranù wo wá ni mo wá wọ ìbá ẹ̀? Orí mi dà. Oyún mi. Oyún mi. Kẹ́hìndé láti ẹ̀kọ́ gbọ́ dáadáa o. Àwọn kan bọ̀ wá pé jáde fún òsì gbọ́dọ̀ tẹ̀lé wọn lọ. Tí o bá fẹ́ kàn dín nínú lọ, o gbọ́dọ̀ tẹ̀lé wọn rárá. Aláṣẹ ní láti ṣe ara. Ó ní ìgbà. Somebody bá mi sọ fún wọn wípé same time tomorrow KOREDE. Ó ti yẹn sọ. Ẹ má fi. Ẹdúró ẹwà. Ṣé pé òun kò ní lè bá wa lọ? Ó sọ pé òun ò ní lè lọ. Ó yẹ kájọ lọ. Daddy, kò ní gbogbo ọ̀ṣà lè fi lélẹ̀. Ẹ jẹ́ kóun dúró. Hello. Wá mẹ́. Ọ̀ṣà lọ ọ̀ṣà. Kí o sí tó bó o nílé lọ. Rárá kò sí nǹkan fẹ́ lọ ni. Kò mú ẹ lọ ni. Káàrí ká pọ̀ lọ́dà. Káàrí ká pọ̀ lọ́dà. À ń jọ lọ ni. Aṣọ tó wọ iná ẹ̀ ti dà. Ó kè é tẹ́ bá ní kí n lọ bá ó dá ń gbà ní. Àjọ lọ. Ògúnmọ́lá ń jẹ́ orí igi, adìyẹ ń jẹ́ ìfun ara wọn. Ẹni ọ̀rẹ́ gbà máa bínú lómi àbínú kiri lọ. Báyọ̀, bàbá ọmọ tó ń bí. Wọ́n ní ẹ̀yin ni bàbá Adisa. Àánú Ayọ̀mídé ni orúkọ wọn. Nǹkan kan náà ni èmi lè ní Sọ́lá Adisa. Òun lòun wá sọ láyọ̀mídé. Ayọ̀mídé wá ń kọ́. Ó wà nínú ilé. Kí ni gbogbo kàtìkàtì ń sìn báyìí? Kí ni àwọn ọmọbìnrin wa ṣe nù ilé? Ìwọ farabalẹ̀. Sùúrù. Olóhùn fẹ́ mọ̀ ó fẹ́ wá rí Ayọ̀mídé. Yá nǹkan tẹ́mi ṣe bá wọn wá síbí nìyẹn pé àmì ọmọ tí wọn wá fọ tí ò lè jáde kó pé báyìí ló wà. Olùkọ́ ẹni bẹ́ẹ̀ ni káṣí ojú wa rí àbí ọ̀tẹ́. Ẹ ṣe gan-an jàre. Darling. Yes. Àwọn ti dé o. So kó wá. Tẹ̀ tó bá ń bọ̀ jọ kó bá mi gbé Ayọ̀mídé bọ̀. Okay. Kẹ́hìndé wá ṣe inú ilé náà. Dádì ni. Yínká. Wọ́n sọ bẹ́ẹ̀ náà. Mo lọ sí Amẹ́ríkà lánàá, wọ́n ló béèrè mi. Èmi á béèrè ẹ. Mo tún lọ sí London ní principal, wọ́n ló béèrè mi bí nǹkan máa rí eléyìí. Ẹ tá ní sùúrù rẹ̀, ẹ fi ilẹ̀ ní ẹbùrẹ́ díẹ̀. Mo lọ sí ìkùsí mẹ́ta. Ẹ máa fọ́ kẹ́. Wọ́n ní Yínká béèrè mi. Kí ló sọ ìjà kí ló sọ lẹ́nu Ìwọ wọ pé máa pàdé ẹ lé ní. Báyọ̀. Èèyàn mo rí Yínká.
Báyọ̀ Báyọ̀ yóò ṣe Báyọ̀ táwọn ti bàbá yìí àní ẹbí ilẹ̀ Báyọ̀ kò fi ilẹ̀ ọmọ yìí lẹ̀ ilẹ̀ tó kò sí ilẹ̀ ọ̀ṣẹ́ mi wà bàbá yìí. ẹbí ilẹ̀ àsìkò tó tọ́lọ́ wọn gbàdúrà tẹ̀yìn méjèèjì yìí o síbẹ̀ kọ́ ẹ bá mọ̀ ẹni pé ìyẹn bá ṣe bí yóò kó bí ẹ tiẹ̀ lọ́ba àní ẹ̀yin tí tọ́tẹ́ gbádùn ayé yìí. Síbílẹ̀ àrèdè ọ̀jẹ̀ oyún ẹ̀kíní èmi mo jẹun ìkejì èmi mo jẹun ìkẹta mo bẹ́ẹ̀ jọ mu ìkẹrin mo la wòròwòrò. Ọlọ́run ló kó ẹ̀yin yọ ẹgbẹ́ ẹ̀. Ẹlẹ́rù ló fi rí gbé wò. Ayọ̀ ẹ̀yin tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ ní. Ẹ má jẹ́ kó lọ báyìí. Bọ́lọ̀ yẹn. Fi ilẹ̀ jẹ́ ìjọ. Fi ilẹ̀. Ẹ gbọ́ gbogbo wa. Jẹ́ kí n sọ. Ẹ ṣe báyìí máa wọ báyìí ni ẹ. Ẹ fi sílẹ̀ ẹ ṣáàjọ máa bá tiẹ̀ lọ torí pé kí ni nǹkan tí dáàdì fi hàn mí tí ojú mi rí tí ẹ bá mọ nǹkan tí ọmọ ẹ ti ṣe ní ìgbésí ayé mi tó bá jẹ́ èrè ẹ bá ti bẹ́ orí ẹ̀ dànù ẹ fi sílẹ̀ kó má bá tiẹ̀ lọ. Èèyàn ojú oyún mọ̀ tó ló ń tẹ̀lé. Ìsí òkè ju gbogbo ẹ̀ lọ sí dáàdì ẹ̀jọ̀ tuntun náà bá ẹ ṣe kẹ́hìndé ẹ̀ ṣe bẹ́ẹ̀ máa wọ ní. ọmọ pé wàhálà tẹ́ lọ́rùn yín ẹ máa lọ jayé tí ẹ máa jayé ní pẹ́. Adìyẹ ń jẹ ìfun ara wọn. Ẹni ọ̀rẹ́ ta máa bínú ẹni abínibí ń dání. Ẹ̀dùn wẹ́rẹ́ ń jẹ́ orí ìdí. Adìyẹ ń jẹ ìfun.